ìyá ọlọ́mọ márùn-ún pàdánù ẹ̀mí rẹ̀ lẹ́yìn tí dókítà gbàgbé irinṣẹ́ abẹ sísọ́ọ̀sì sínú ara rẹ̀ nípínlẹ̀ Kano. Ọ̀fọ̀ burúkú kan ṣẹ̀ nípínlẹ̀ Kano lẹ́yìn ikú ìyá ọlọ́mọ márùn-ún tórúkọ rẹ̀ ń jẹ́ Aishatu Umar lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìwà ìjáfara lọ́gbà ilé ìwòsàn Abubakar Umar Urology Center tó jẹ́ ti ìjọba. Mọ̀lẹ́bí olóògbé Abubakar Mohammed sọ wípé Aishatu kú lẹ́yìn ìfaradà ìrora inú fún ọ̀pọ̀ oṣù lẹ́yìn tí wọ́n ti ṣe abẹ fún un lọ́gbà ilé ìwòsàn ní bíi oṣù 4 sẹ́yìn. Gẹ́gẹ́ bí Mohammed ṣe wí, iṣẹ́ abẹ ọ̀hún ló wáyé lóṣù kẹsàn-án. Lẹ́yìn náà ni Aishatu bẹ̀rẹ̀ sí ní dojúkọ ìrora burúkú lemọ́lemọ́. Ó sọ wípé ládùúrú bí olóògbé ṣe ń ṣàbẹ̀wò sí ọgbà ilé ìwòsàn tó, oògùn ìrora nìkan ni wọ́n ń fún un láì ṣe ìwádìí síwájú sí i nípa ohun tó ń ṣokùnfà ìrora inú náà. Ó ṣàlàyé pé àyẹ̀wò ìlera àti lílo ẹ̀rọ láti wo ohun tó ń ṣẹlẹ̀ nínú àgọ́ ara ìyẹn scan ni wọ́n ṣe níbi ọjọ́ mélòó kan sẹ́yìn. Èyí tó ṣàfihàn pé irinṣẹ́ abẹ sísọ́ọ̀sì ni ó jẹ́ gbígbàgbé sínú ara obìnrin náà lásìkò iṣẹ́ abẹ tí wọ́n sì ṣáájú. Ó fi kún pé ìgbésẹ̀ yìí wáyé láti ṣe iṣẹ́ abẹ míì ṣùgbọ́n tó dágbére fáyé ṣáájú kí wọ́n tó gùn lé iṣẹ́ abẹ mìíràn ọ̀hún. Mohammed ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ ìwà ìjáfara aláìlákàkún àìbìkítà. Ó ké sí ìjọba ìpínlẹ̀ Kano àti àwọn àjọ aláṣẹ tó ń rí sí ètò ìlera láti gùn lé iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ tó lóòrìn àti láti rí dájú pé ìdájọ́ òdodo wáyé fún olóògbé náà. Ó sọ wípé báwo ni akọ́ṣẹ́mọṣẹ́ dókítà oníṣègùn òyìnbó ṣe lè gbàgbé irinṣẹ́ abẹ sísọ́ọ̀sì sínú ara aláìsàn. Ó ní èyí kò jẹ́ ìtẹ́wọ́gbà rárá bó ti wù kó mọ̀. Ó kó ẹrẹ̀ bá iyì lẹ́ka ètò ìlera. Ẹni tó ń kọ ìhà sí ìṣẹ̀lẹ̀ náà, àjọ alábòjútó tó ń rí sí ọ̀rọ̀ ilé ìwòsàn nípínlẹ̀ Kano sọ wípé òun ti pàṣẹ kí iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ tó lóòrìn wáyé ní kíámọ́sá lórí ẹ̀sùn náà láti fìdí òtítọ́ múlẹ̀ àti láti mọ ohun pàtó tó rọ̀ mọ́ ikú Aishatu. Akọ̀wé àjọ náà, dókítà Mansur Mudi Nagoda, nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta nípasẹ̀ alukoro àjọ náà Samira Sulaiman, fi dá àwọn aráàlú lójú pé àwọn kò ní fi igbá kan bọ̀kan nínú nípa iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀, kò sì ní fì síbì kan ju ibì kan lọ tí òtítọ́ yóò sì fìdí múlẹ̀. Àjọ